a wà pẹ̀lú ọ̀kan nínú àwọn àgbàgbàǹgbà ní Ìbàdàn North East Local Government tí orúkọ wọn ń jẹ́ bàbá fúnra yín lẹ́ẹ̀ dárúkọ yín o. Adéwálé Abdulrasaq. Tí gbogbo ayé mọ̀ sí. Ìwọ náà dá tó mọ̀ mọ̀ sí. Bọ̀dé sọ. Adéwálé Abdulrasaq. Tí gbogbo ayé mọ̀ sí. Tí gbogbo ayé mọ̀ sí. Àwọn ayé náà morúkọ tán mọ̀ sí. Sokoti Alagbede Orun. Kí ló tó sọ báyìí? Ṣé ẹ̀yin lẹ ń bá Ọlọ́run yan àwọn èèyàn nínú kíní Agbede Orun ni tán fi ń pè yín lálágbẹ̀dẹ Orun? Ẹ ní sọ̀tẹ̀. Ìyẹn kọ́ la bá wá bíbá yìí. Ẹ lè jẹ́ ń tún bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe ní kékeré náà lẹ́ tún ṣe ń ṣe lágbá. Ẹ ṣáà ń fáyìn sí lójoojúmọ́ ni kí lóògùn yín kí lẹ̀ ń lò kí làjídé ìwé yín Ọlọ́run náà ni kí là ń ṣe ní bíbá ilé ní. Local government ní fi ayẹyẹ àgbàrere dá ọ̀kan lára àwọn àgbà tó wà ní North East lọ́lá wípé wọ́n fún ìpè nínú ewọ́ tí ẹni tá a lè celebrate gbogbo bí kíkẹ́ yẹn bá wà jẹ́ káyé mà kó wà ńbẹ̀ káyé bá ti mà kó wà ńbẹ̀ dè mọ́ sí gbogbo ìtọ́lọ̀ ń bá ara ẹ̀ láti ṣe bàbá tí ń ṣe yẹn lè kú sílẹ̀ Gbenga làwọn ẹ̀kọ́ ló tọrọ ọjọ́ òní lọ́wọ́ wa. Bẹ́ẹ̀ni. Ilé wa ló bìlí pé òkè a ní láti máa celebrate àwọn àgbààgbà wa. Wọ́n lè decide pé àwọn abẹ́rẹ́ lórí Gbenga wa. Òní wá ní ọjọ́ ayẹyẹ yẹn. So tèmi di bíi mẹ́ta. Sọ pé Gbenga làwọn sọ pé ọmọ ìyá mi. Ọmọ ìyá alálùbọ́sà ni ọmọ ìyá alálùbọ́sà lẹ́yìn náà ọmọ Àlàbí Adéẹ̀yọ̀ ní. Gàlàwà ìyá Gàlàwà ó ní ìyálòde àkókò ọ̀dọ́ wa ní tí wọ́n bí àwọn ọmọ. Serious so ẹ̀gbọ́n mi ní lọ́nà méjì lọ́dọ̀ Gbenga Adeboye lọ́dọ̀ Gbenga Gàlàwà wàhálà ẹ̀ ti jẹ gbèsè ẹ jẹ mí gbèsè tó pọ̀ bí. Gbenga tó wá jẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ gidi lájọ ọ̀rẹ́ ìmọ̀lẹ́ lájọ jẹ́ kó tó di pa wá padà mọ̀ pé ẹ̀jẹ̀ ló ń kulẹ̀ so wá kọ̀ tẹ́lẹ̀. Wow kí ló wá sọ yẹn àti Gbenga kọ àbí ká ṣèpàdé mọ̀lẹ́bí náà bóyá ká gbọ́ ọmọ tíá. méjì bẹ́yẹn. Bẹ́ẹ̀ ni. ẹlẹ́kẹta tó wá pa wá pọ̀ ni pé gbogbo ẹ̀dá tó bá ṣe báyìí mi ń bá wọn. Bẹ́ẹ̀ ni I trust you. So ó dẹ̀ wà lára àwọn èèyàn tí local ní máa fẹ́ ṣe nǹkan á sọ pé kan bá la nídìí o bí ó bá jẹ́ first person láti filẹ̀ lẹ́jọ́ second so gbogbo àwọn ideology tá a fi jọra wa mo dẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ ló fà á kọ́lọ́ ní ìgbìmọ̀ àdìgbò wa dá ẹ̀mí ẹ̀ sí àwọn tá à ń celebrate ẹ̀ náà kọ́lọ́ ń dẹ̀mí wa. Báwo lè ní a ṣe rí sà? Báwo lè ní ṣe Ọlọ́run ló ní gbogbo ọjọ́ ṣùgbọ́n tí ò ní ọba ní dá Ọlọ́run níjà wá bì. Ẹ jẹ́ káwọn èèyàn mọ ìkànnì ní YouTube níbi tẹ́ ti máa ń sọ oríṣiríṣi àwọn ohun tó ń ṣẹlẹ̀ nílùú ìtàn àwọn àgbààgbà you understand táwọn ayé láìkì yẹn. Sokoti TV. Sokoti TV. ẹ lè máa continue láti máa mo lè fẹ́ kẹ́ ẹ bá mi subscribe sí Sokoti channel náà tá a ti ṣẹ̀dá sílẹ̀ kó ló grow. Owó burúkú ti dé owó burúkú ti dé bọ̀ dẹ̀ ń fàyìn sí lójoojúmọ́ ni o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe rí láyé mìíràn náà lẹ tún rí ní ìsìn. Ọlọ́run ló nìyẹn téèyàn bá ti fọkàn ara ẹ̀ balẹ̀ tó sáré àsáfẹ́ tó bá ti lè ń wo wájú nìkan èèyàn sì. bọ́tà àwọn kan sọ wípé téèyàn bá ń dàgbà tí ó wá lọ ń ṣe àwọn ẹ̀jẹ̀ tó gbóná ẹ̀jẹ̀ á máa gbóná síbọ̀ tó wáyé pé àwọn ẹlẹ́jẹ̀ tútù ni ọ̀rọ̀ fi mẹ́ǹtẹ́nà rẹ̀ pé a máa yọ̀ǹgì sí ṣé lóòótọ́ ni. èmi ò ń ṣe èèyàn ilé mi ò kì í ṣe èèyàn tó àwọn tó bá ń ṣe èèyàn náà lè mọ̀ pé àwọn náà lè mọ̀ pé àwọn ń ṣe èèyàn náà. ẹ bá mi kí àwọn olólùfẹ́ mi. ẹ̀yin olólùfẹ́ ìyá wa mo kí yín ẹ kú àdúró ẹ kú. Ẹ dárúkọ mi fún ìyá yín lẹ wọ́n rò pé ìyá alálùbọ́sà lẹ̀ ń bá wí o. ṣé ìmọ̀rúkọ ẹ ẹ ṣe pé pé ìmọ̀rúkọ mi. a ní o dá fún mi o. ẹ ṣàmọ̀ wo ẹ̀wọ̀n pọ́n tíátà ni wọ́n. ó yá ẹ mọ̀ sọ. ilé mi ọ̀sán tí mo ń bọ̀
gbogbo nǹkan láyé yìí àsìkò ni. Òun náà wá jẹ́ ọmọ tó ní àlùbáríkà. Ọ̀pọ̀lọpọ̀ wà ló mú nínú ìwà ọ̀rẹ́ mi Gbenga Adeboye. Ọ̀pọ̀ etí ò ṣe é mú bẹ̀ kú. Gbogbo ètò ṣe é mú bí kasára sí yàn gbogbo ẹ̀ Ọlọ́run wà ní jẹ́mi rẹ̀ lẹ́kọ̀ọ́. Àmín. Àmọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ànímọ̀. Àmín Jésù. Ọlọ́run wà ní fífi sọ fún ọ. Àmín o. Tó fẹ́ ní dáadáa Ọlọ́run wà ṣe fún ẹ. Àmín o. Ọmọ bá mi patronize mi dáadáa. Thank you, sir. I love you. Thank you, I love you. Mo rò pé ẹ̀ ní sọ bẹ́ẹ̀ ni.